Alaboyun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Alaboyun mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ̀ráyé. Èrò ibi kan yẹyẹ lọ́nà àti wáyé. Olú ibi gbà mí má jẹ́ nǹka àgbákò rí. Ìṣẹ̀dá mi má jẹ́ ń fa ìbìkítà sọ̀pínú o. Ire tó fún mi má jẹ́ òfin ìyà jẹ mí. Tòró rí ẹyẹ ni mo kún má jẹ́ ń fa ìṣiṣẹ́ jìyà o. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Alaboyun mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ̀ráyé. Èrò ibi kan yẹyẹ lọ́nà àti wáyé. Mo gbé tọkàn dé ẹ wá bá mi gbọ́ o. Ẹ jẹ́ àṣírà níyè ẹ wá gbọ́ o ẹ má wòran. Ibi ènìyàn gbáyé dé ẹ jàre ẹ gbọ́ mi. Sábàbí ìjàkùn lèèyàn níyàn ayé ń dààmú. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Alaboyun mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ. A ṣe o, ó jọ mí lójú. Kí ló ṣẹlẹ̀? Oore tí bàbá ṣe o, ó yà mí lẹ́nu. Bàbá olóore o, ọpẹ́ ló yẹ ọ́. Wá bó ló gbà lọ látàárọ̀ mo pagbo ẹ títí tí kò lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀rẹ́, aago mi ò lè lọ nítorí fúnra mi ni mo pa aago yẹn. Mi ò dé lè tán títí ilẹ̀ ní máa fi ṣú nítorí inú mi ń dùn, ayọ̀ mi ń kún, mi ìfẹ́ kí nǹkan kan disturb mi rárá. Nísòro ṣòro èèní àbí o jẹ tẹ́tẹ́ torí o kàn rẹ́rìn ṣá. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́, mo ti ríṣẹ́. I am now employed. Serious? Well, seriously. Dododo àbóhùn rè. Ẹjọ. Anyway, congratulations. This calls for celebration. I'm aware. Jẹ́ kí n lọ change, ká lọ sí tree, ká lọ celebrate in a big way. Problem mo ti mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀. But provided tí o bá lè jẹ́ kí n ṣe nǹkan kan. Kí ni? Mo ní láti invite ọmọ Dérayọ̀ yẹn. Ọmọ tí mo introduce ẹ lọ́jọ́ yẹn. Okay, Dérayọ̀. Torí mo rí pé láti bí ọjọ́ bíi méjì mẹ́ta tí ọmọ yẹn ti wọnú ayé mi, òun ló dàbí ẹni pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ ti fẹ́ wà. Òun lè má mọ̀, but èmi fúnra ara mi mọ̀, mi ò dẹ̀ ní fojú olóore gúngi. Mo gbọ́dọ̀ jẹ́ kó wà níbi tí nǹkan rẹ̀ mi ti ń ṣẹlẹ̀. No problem. Jẹ́ kọ́kọ́ lọ change náà. Ìwọ lọ change. Àwa lọ. Háyà! Congrats ọ̀rẹ́ mi. No problem, mo ti ṣe jù. Orí inú mi, èmi rè é. Màá jó máa yí.
ẹ fọkàn yín balẹ̀. Mo ti rí bàbá, mo dẹ̀ ti ṣàlàyé gbogbo bí ẹ ṣe jẹ́ sí mi fún bàbá. Ẹ wá gbọ́ o. Advice kan ni mo ní fún yín o. Gbogbo bí ọ̀rọ̀ yẹn bá ṣe jẹ́ gangan, gbogbo bó bá ṣe ń rú yín lójú àbí tó ṣókùnkùn sí yín, òun ni kẹ́ ṣàlàyé fún wọn o. Òkú kì í farapamọ́ fẹ́ni tó máa sìn o. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gbọ́ àdúrà yín látara bàbá. Ó yẹ wá lọ rí wọn. Ṣe bá jọ máa lọ rí wọn nínú. Ọ̀gá, nǹkan tí èèyàn bá pè lórí èèyàn ò gbọ́dọ̀ fi tẹ̀lẹ̀. Ẹ wá lọ rí wọn. Ẹ lọ rí wọn. Orí dání kan l'Àbújá, àyànmọ́ kan wá bèrè, ìbò lórí rẹ̀. Ó fàyànmọ́ sókè odò kọjá o, ìbò lóore. Ní orúkọ Jésù, Olúwa wa ni a gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Ẹ pẹ̀lẹ́ mà. Yes ma. Ẹ kú ọ̀rọ̀ mà. Yes ma. Ìyá wa, ṣé ẹ̀yin lẹ bí ìránṣẹ́bìnrin? Bẹ́ẹ̀ ni mà, èmi ni mo bí. Ẹ̀yin lẹ bí. Àwọn náà bí mi mà. Ní orúkọ Ọlọ́run ẹ jèrè ọmọ náà. Àmín lórúkọ Jésù. Lágbára Ọlọ́run gbogbo ìṣòro tó dojúkọ ìránṣẹ́bìnrin yìí, gbòǹgbò ìṣòro tó dojúkọ ẹ̀mí mímọ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀mí máa wẹ ìṣòro náà. Àmín o, àmín Jésù. Àmín. Àmọ́ o ìyá wa, kí ló dé? Kí nìyẹn mà? Kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin gan ni gbòǹgbò ìṣòro ìránṣẹ́bìnrin yìí? Èmi. Bẹ́ẹ̀ ni ẹ ti gbé ìgbésẹ̀ kan rí tó so okùn ìfà wàhálà sínú ayé ìránṣẹ́bìnrin. Mọ́mì, ṣé ẹ lè ṣe mí? Bẹ́ẹ̀ ni ẹ ronú jinlẹ̀ dáadáa. Ìkédá ìkégbé ìlẹ̀kẹ̀ ìsúrúta ó ládàánú ẹ̀mẹ̀ òsùnwọ̀n ṣojú lérè ajé fún yèyé rere mọ́ lóde. Ìjẹ́ tó mi láàrin òsìrì tó mi láàrin ọ̀sẹ́ ẹbọ ni wọ́n ní kó wá ṣe. Ọgbà ẹbọ ń bẹ ó rúbọ ó gbèrú òtù ọgbọ́n kàrà ẹbọ wá. Ẹ̀yin ọgbọ́n o ẹ̀yin ọmọràn ẹ ò mọ̀ pé kíní kan bẹ lẹ́yìn ọ̀rọ̀ tó ń wo ní kùsùkùsù. Ilé ara mi. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá tó bí mi lọ́mọ ti ṣaláìsí. Àtìgbà tí wọ́n ti bí mi ni wọ́n sọ fún mi pé wọ́n ti kú. Àmọ́ ìyá àgbà nìkan ló ń tọ́jú mi títí tí mo fi dàgbà báyìí. Ìyá àgbà wa ìyá méjì kì í jókòó gbẹ bí ò bá lówó lọ a sì lóògùn tàbí kọ́ lágídí. Ọ̀dàbà ọgbà ní kẹ́tì ìbàjẹ́ ọgbọ́n sórí lórí tàbí tí ọ̀rọ̀ pé dédúró yìí ọ wà lọ rè báyà àgbà níwọ̀ kan àwọn kan ẹ jókòó ọ tẹ̀ wọ́n nú dáadáa ọgbọ́n sórí gbogbo tó fa okùnfà gbogbo bí ọkùnrin ṣe bọ́mọ lọ́wọ́ gbogbo rẹ̀ pátá nìyá àgbà sọ fún wọn nítorí ifá ní kinní kan bẹ lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n ní kùsù. Ṣùgbọ́n bàbá, nǹkan kan ò tí ì yé mi. Ṣé ó pọ́sibú kí ìyá àgbà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ayé mi kó má lè sọ fún mi ṣá? Bí báwa bá ṣẹ ọ̀run ni ó gbé bí fa tèmi ti wí nù ni wọ́n ṣe ń pe fálálà ṣe ọ̀pọ̀ àfiṣẹ́ wàrà ọmọ tó mú ọ wáyé mọ́ ọmọ wípé ọ̀gangan ọ̀nà lálákè tèmi ọ sọ wo bí ìyàwó bá wá kọ̀ tí wọn bá fẹ́ tètè ṣàlàyé ìwọ padà wáyìn kọ́ bàbá mi ọ dá lójú wípé dúdú lọ́sọ̀ọ́sọ. Ìyá àgbà. Pé ìdẹ́bí mi
lè tún máa ṣe mí. ṣe ẹ́ èmi Dérayọ̀ èmi báwo ni mo ṣe máa ṣe ọmọ tí mo sàn báwo ni mo ṣe máa ṣe é bí kọ́ ni mo ṣe é. ṣé bẹ́ẹ̀ fi etí gbọ́ nǹkan tí pásítọ̀ yẹn sọ. nǹkan tí pásítọ̀ sọ ó yé mi náà ni. bábí kò yé yé by the time tí wọ́n máa fi para mi sí lọ́rùn ayé yìí. má para ẹ̀ sí mi lọ́rùn kí ló fẹ́ para ẹ̀ sí mi lọ́rùn fún èmi kọ́ ni mò ń ṣe ẹsẹ̀ Ọlọ́run gbọ́. wọ́n bẹ̀ fi mi lẹ̀. mi ò lè fi ẹ́ lẹ́nu. wọ́n á para mi sí lọ́rùn ṣé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ yín lórúkọ àti kò tí tó máa para mi ṣé bẹ́ẹ̀ fẹ́ jẹ́ wọ́n. ẹ̀ tó bá parẹ́ kó o pa mí. máa jẹ́ wọn ọmọ lágbára Ọlọ́run máa jẹ́ wọn ọmọ mi máa jẹ́ wọn Ọlọ́run. ṣé mọ̀ pé láti kékeré ẹ̀yin nìkan ni mo mọ̀ tẹ́ ń ṣe ìyá fún mi tí ẹ̀dẹ̀ tún ṣe bàbá fún mi. mo wá fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan wípé kẹ́ má fi dúdú pé funfun fún mi. wò ó Tọ́lání n tó bá ṣẹlẹ̀ gan-an ni kò sọ fún mi ṣàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀ n tó bá ṣẹlẹ̀ ni kò sọ. grandma lórí ọ̀rọ̀ àìrọ́kọfẹ́mi náà ni ẹnìkan mú mi lọ sọ́dọ̀ bàbá kan bàbá yẹn ló wá ń ṣàlàyé fún mi wípé kí n padà wá bá yín wípé ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti ṣe fún mi lórí ọ̀rọ̀ ìṣòro mi. Màámi mo wá ń bẹ̀ yín wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ ro tòkú ọ̀run tó bá jẹ́ wípé ẹ̀yin gangan lẹ bí ìyá tó bí mi lọ́mọ. Màámi ẹ jọ̀ọ́ èso tó tóbi fún mi. ẹ jẹ́ àṣírà níyè ẹ wá gbọ́ ẹ má wòran ibi ènìyàn gbáyédé ẹ jàre ẹ gbọ́ mi sábàbí ń jàkúnlẹ̀ yàn níyàn ayé ń dààmú aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Màámi ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi ẹ jẹ́ kó yé mi. òótọ́ ni bàbá yẹn sọ púrọ́ ṣùgbọ́n tí mi ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ ni pé mi ì fẹ́ bà ẹ́ nínú jẹ́. ṣé bí ìwọ náà mọ̀ pé nígbà tó wà kékeré iṣẹ́ agbẹ̀bí ni mò ń ṣe mo dé ń wo àwọn aláìsàn sàn kì í ṣe èmi náà Ọlọ́run ló gbà fún mi kódà àwọn tí mo bá lẹ́nu iṣẹ́ yìí wọ́n tó ń wá sọ́dọ̀ mi wá gbégbégbé ṣùgbọ́n nígbà tó dorí akáyín tèmi àkàrà dégun. ẹ dákun ẹ mọ̀ bínú o ẹ kú jókòó ẹ wò gbogbo yín ní ìdálóhùn o. Adúkẹ́ dákun bá ń lọ́dọ̀ ya tí rí ni mo ní àdé tí mo wí kó bá ń fún ọkọ gbà wá dákun mọ̀ pẹ́ tètè lọ mọ̀ pẹ́ jọ. gbọ́nà ṣé o sì ojú ìyá àbíyè kọrẹ lọ́wọ́ o àbẹ́rẹ́ mọ́ ṣe ń sá lọ sábọ̀ ni. èmi náà wò kí lè wá rò pé lè ṣẹlẹ̀ báyìí tó ìyá àbíyè ò fi ṣe báyìí ṣe. ẹ mọ ọ̀rọ̀ ojú ìpínlẹ̀ bóyá bákan náà ni ìyá. orí mi orí ìkẹ́ bóyá. Mami kò sí yàtọ̀ ara ni mí mami. àrí ìkẹ́ ara ọmọ ní ní ọ ara ò ní ní ọ olúwẹ̀rí mà gbọ́ òjò ńgbà tí ìṣètà alára tó bí wẹ́rẹ́ mo ṣe tajero ó mà bí wẹ́rẹ́ ọ̀rọ̀ ọgún ilé ìlàmọ̀ bíi tiẹ̀ kí à ń tèmi ọmọ mi àrí ìkẹ́. Mami ti jókòó tẹ́tẹ́rẹ́ jù. n ò jókòó tẹ́tẹ́rẹ́ olúwẹ̀rí mà gbọ́ òjò ẹ ṣàánú mi. ó dà kò burú àrí ìkẹ́ lẹ́rù bá kọ òkè ó kọ ilẹ̀ ó níbi à ń gbé sí mọ̀ ń bọ̀. gbàdúrò tí ó
dákun bá dúró tì í ọ̀pọ̀ mi o mò ń bọ̀ Àríkẹ́ mò ń bọ̀. bẹ́yìn ò gbọ́ nǹkan kan. pé kí ni. fìtílà kò lè rídìí ara ẹ̀ ṣùgbọ́n ó lè tanná káàkiri fáyé rí. wọ́n ní láti bí ọjọ́ 5 lọ́mọ ìyá àbíyè tí ń rọbí. ìyá yẹn ò lè rí nǹkan kan ṣe sí i. àfi kélédùwà ó ṣàánú kó bá wa gbà ìyá yẹn lọ. ìyá tó jẹ́ pé kì í bá tì ní kò sẹ́ni tó gbé dọ́dọ̀ ẹ̀ báyìí tí ì bímọ láyọ̀. Olúwẹ̀rí máa gbọ́ òjò yeye ọmọ ní gbọmọ irúkẹrẹ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ dákun Olúwẹ̀rí njọ ẹ ti gbéṣẹ́ ilé mi lọ́wọ́ n ò ṣe kàn tì rí ẹ dákun ọmọ mi Àríkẹ́ ẹjọ́ bí wẹ́rẹ́ kí n gbóhùn ọmọ kí n gbóhùn ìyá ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ má dojú tì mí o kí n gbóhùn ọmọ kí n gbóhùn ìyá ẹ ṣàánú mi Olúwẹ̀rí o Olúwẹ̀rí máa gbọ́ òjò. ẹ̀yin ni. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí ni mo ṣe kí lè ṣe mi. Àdìó o Àríkẹ́ ò lè bí láyọ̀. ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ kẹ́kẹ́dẹ̀ máa wò ẹ̀yin náà rí pé njọ́ mo ti ń ṣiṣẹ́ yìí n ò tẹ́jú yín mọ́lẹ̀ rí n ò rí yín fi o ṣé ẹ mọ̀ ẹ ṣàánú mi. Àjíú ṣé ìwọ nìkan ni ìyá àbíyè tó ń bẹ nílùú wa yìí tó fi jẹ́ wípé bájá bá dọ́dọ̀ rẹ yóò bí wẹ́rẹ́ bágùntàn bá dọ́dọ̀ rẹ yóò bí wẹ́rẹ́ ó wá sọ àwa tó kù dẹni tí ò mọ̀ ṣe mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀. kò wá rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ èmi ò jẹ́ rí yín fi o n ò rí yín fi o ẹ dákun ẹ ṣàánú mi lórí Àríkẹ́ yẹn ṣàánú mi ẹ jọ̀ọ́. ṣèbó olóògùn ni ó dẹ̀ gbọ́ ọmọ ẹ̀ sílẹ̀. ẹ dákun kò sí agbára kankan tí mo ní lẹ́yìn Ọlọ́run ẹ dákun ẹ wò ó ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Àríkẹ́ yìí ẹ fi adé mi dé mi lórí ṣé ẹ rí gbogbo kíhun tẹ́ ẹ bá fẹ́ wọ́n fún yín ẹ ṣàjẹ́ Àríkẹ́ òbí láyọ̀ àtàlàfíà ẹ ṣàánú mi ẹ wò ó ẹ jẹ̀bù rẹ̀. Àjíú bó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó bí láyọ̀ kó rárùsọ̀ ó lọ wá aláboyún 2 kan ọmọ rẹ̀ ó wá di aláboyún 3 aláboyún 2 ń ó wá súre fọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó bí láyọ̀ ṣùgbọ́n o etí odò lẹ́tì lọ ṣiṣẹ́ náà fọmọ rẹ̀ ló bá tán. ẹ ṣeun ẹ̀yin yẹn ẹ ṣeun ó ṣe bẹ́ẹ̀. yeye ẹ ṣé o Olúwẹ̀rí ẹ ṣeun o aláboyún 2 létí odò burú. ìyá wa ṣé ò sí. kò sí nǹkan kò tí ẹ̀ ní sí wàhálà ẹ dákun mo lè fẹ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ kí ẹni méjì inú yín bá mi ṣàdúrà fún Àríkẹ́ ọmọ mi kí gbogbo yín lè sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàfíà. èmi á ṣe é. èmi náà ṣe o. èmi á ṣe é. 2 péré náà ni ẹ dákun ẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ máa bọ̀. Aboyún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé aláboyún 3 ìpín ìdàpọ̀ ẹ̀ráyé èrò ibi kan yìí lọ́dún. abiyamọ ni ẹ o ò ṣe kọ́ tì níjọ́ mo ti ṣe bẹ́ẹ̀ ló dúró tì mí ní o ṣàṣetì má jẹ́ àṣàṣetì báyìí ó dákun ẹ má jẹ́ àṣàṣetì. wẹ́rẹ́ ló kù ọmọ yìí o ara ò ní ní ẹ o
déwé ṣe fún ara ní tí kì í fi lára bẹ́ẹ̀ ló máa ní ọmọ. Àríkẹ́ ọ̀bì láyọ̀ àtàlàfíà Àríkẹ́ ọ̀bì láyọ̀ àtàlàfíà olú òkú ògẹ́ òbí wẹ́rẹ́ níjọ́ mo ti ṣe wọn ò ṣe kan tì rí olú òkú ó bá mi ṣe ó yá Àríkẹ́ ọ̀bì láyọ̀ àtàlàfíà o Àríkẹ́. Oya, mami, gbà dákú bá gbà. Láyé àtàlàfíà, ẹbí mo bí ọ ni, wọ́n yóò bí tí ọ. Oya, àríkò á bí ọmọ yìí láyọ̀, oya máa bí ọmọ ẹ, wẹ́rẹ́ ni kò bí. Oya, bí dáadáa. Ọ̀bì tí ẹ láyọ̀ àtàlàfíà Àríkẹ́ àgbóhùn yà á fún mi. Oya máa bí mọ́ ẹ wẹ́rẹ́ máa bí oya gbé wẹ́rẹ́ ni wàá bí mọ́ ẹ ọmọ tuntun àlejò ayé oya máa bọ̀ máa bí ayé wá jayé. Olúwa mi gbà mí o. Ó tiẹ̀ dá báyìí, ó dá báyìí ṣé bá a ṣe sọ̀rẹ̀. Mo ní ṣé bá a ṣe sọ̀rẹ̀. Ẹ dẹ̀ mú ẹlẹ́rìgì lẹ̀ fún mi, ẹ mú eléyìí lọ. Ẹ fọ́ mi ní kèrègbè. Ẹ wá fi omi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lẹ̀ fún mi ṣó dáa. Àjíún má làágùn jìnnà ebi n tó béèrè ní kọ́mọ rẹ̀ bí wẹ́rẹ́ ó sì ti bí wẹ́rẹ́ àbí. Ó bí wẹ́rẹ́ ṣé torí ẹ̀ lẹ ṣe pa tẹ̀mẹ́lẹ́ yọ tẹ̀mẹ́lẹ́ gílẹ̀ fi hàn ẹ ti fọ́ akèrègbè ti fọ́. Ó rí pálá ìmoore ni ọ́ èmi. Ohun tó béèrè fún ó la ṣe fún ọ ó ní kọ́mọ rẹ̀ bí wẹ́rẹ́ ó sì ti bí wẹ́rẹ́ ó ṣàlàyé fún wa wípé ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. Orí mi ò mo gbé ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ ìṣìbéèrè kò burú náà bó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò bá rántí béèrè pé kó bí wẹ́rẹ́ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ìtẹ́ṣe yìí ò dá ọkùn díẹ̀ káàtó. Àjíún akèrègbè rẹ̀ ò fọ́ sọ́rọ́ ọmọ tuntun tó wáyé òun ọmọ olóríire ni wá gbọ́ o sọ́rọ́ àwọn aláboyún méjèèjì ta lòun gbogbo àìsí kí àwọn ọmọ méjèèjì ń la fi fọ́mọ tuntun ọwọ́ rẹ̀ òun yóò sì tọ́jú rẹ̀ dọjọ́ ogbó yóò ṣoríire yóò tọ́jú rẹ̀ dálẹ́. ẹ ṣeun. Wá gbọ́ o Àjíún ṣó wá ra àwọn ọmọ méjèèjì tí ń bẹnu aláboyún tó súre fọ́mọ rẹ̀ bí wọn ò bá fojú kọmọ tuntun tí ọmọ rẹ̀ bí wọn ò lè ṣoríire wọn sì lè lálùyọ àjàbí kí wọ́n fojú kọmọ tuntun wọn nítorí ọmọ tuntun tọmọ rẹ̀ bí wọn ọlọ́rọ̀ ọmọ ni alálùbáríkà sì ní pẹ̀lú ọmọ wọn mọ̀ ní òkìkí o yóò ṣe fún ọ jẹ ayọ̀ mọ̀ ṣe fún ọ jẹ Àjíún o ṣùgbọ́n o bí ọmọ rẹ ọmọ tuntun tí wọ́n bí wọn bí ò bá fojú kàn wọn ọmọ méjèèjì wọn kò lè ládé orí. Bẹ́ẹ̀ ni ìkìlọ̀ pàtàkì rẹ o. Àmì ṣé wípé gbogbo ọ̀rọ̀ yìí ló wà lọ́kàn yín látijọ́ ìtẹ́ẹ̀dẹ̀ sọ fún mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ wípé mi ì fẹ́ bà ẹ́ nínú jẹ́ òun ni mi ṣe sọ mo wá gbìyànjú láti wá àwọn obìnrin méjèèjì ní ìrí wọn gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí àmọ́ láti ìgbà náà mo ti ń gbà ládùúrà pé kọ́lọ́run kó jọ kó ṣe kó jẹ́ kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ fojú kọra yín. Mami ṣé wípé táwa mẹ́tẹ̀ẹ̀ta ò bá ti pàdé ara wa sí mi ò lè lọ́kọ láyé nìyẹn. ẹ. 「
wọ́n ṣe wú fún mi níjọ́ náà ní ìkìlọ̀ tán wíre o. Jíde! Ó wà lára mi. Hello, dear. How are you? Fine. Kí ló ṣẹlẹ̀? Mo ti wọlé, mi ò rí anybody. Mọ́mì ti jáde, ó lọ bíṣẹ́ ni. Mo ń lọ síbi iṣẹ́, ibi iṣẹ́ náà ni mo ń lọ. Àmọ́ mo ní kí n kàn sáré wá gba money blessing mi. Má fọ̀rọ̀ mi ṣeré. Èmi ni mo notice ẹ̀. Mo rí pé each time tó bá ti gbàdúrà fún mi láàárọ̀ tí mo máa ń lọ síbi iṣẹ́, kò sí nǹkan tí mo dáwọ́ létí kí n yọrí sí eré. Ibi tí n bá kọjú sí, ibẹ̀ máa ń jẹ́ ọ̀nà. Ibi tí n bá sọ wípé mo fẹ́ kọ́lọ̀ ń ṣe fún mi bẹ́ẹ̀ gan-an ló ṣe fún mi. So kí ni mo wá mọ ojú ọ̀nà fún tí màá wá fi ojú ọ̀nà lẹ̀ tí màá máa pọ̀ ìgbàgbọ́ mi láéláé. Oh, serious dìde jọ. Àmín. Okay. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa dúpẹ́ fún ọmọ Jídé. Olúwa rẹ̀ sínú bó ẹ̀jẹ̀ Jésù bó ṣe ń lọ bíṣẹ́. Àmín. Ní orúkọ Jésù kò ní ráàrin fẹsẹ̀ sí. Àmín. Olúwa pamọ́ bí ẹni ojú. Àmín. Tó bá máa fi délé, jẹ́ kí orin ọpẹ́ ìyìn kó kún lẹ́nu wa. Ṣé o Jésù, ògo ni fún lókè ọ̀run Jésù Kristi. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ó sọ pé gbogbo nǹkan tí n bá fẹ́ lọ sọ. Ó fẹ́ forí lù mí láyà. Kí ló expect? Iṣẹ́ kan jẹ́ ògo ṣẹ́ ló yẹ kí n ṣe ti ṣe. All right. Tó bá ti lọ́sìn. Okay. Kó sọ fún supervisor yẹn pé kó yọjú sí mi immediately. Okay, ma bọ̀ ṣé ẹ gbàgbé appointment yín pẹ̀lú Mr. Esande of Vegas Pictures? Ṣebí 2 o'clock ni. Bẹ́ẹ̀ni. Okay, mi ò gbàgbé. Okay, ma. All right, ma. Yes, come in. Errora. Are you the new supervisor? Yes. You may have your seat. Thank you. Actually, mi ò sí around for about a month. Ìgbà tí mo dé ni admin manager wá sọ fún mi nípa appointment as the supervisor. Okay. Mo dẹ̀ ti go through CV. I must tell you that I'm highly impressed. Thank you, ma. Well, mo wá rò pé ẹni tó ní irú qualifications bẹ́ẹ̀ kò yẹ kó máa ṣiṣẹ́ as the supervisor níbí báyìí. Mo ti meet pẹ̀lú àwọn board. Management dẹ̀ ti decide pé kó wá lọ head branch wa tó wà lápapà. Wow. I am so grateful. Mi ò lè sọ bí inú mi ṣe dùn tó. Ẹ ṣé púpọ̀, mo dúpẹ́ ma. And mo dẹ̀ assure yín pé mi ò ní jẹ́ kẹ́ regret pé ẹ promote mi. Inú mi dùn gan. Ẹ ṣé ma. So, in a matter of days, okay, I'm a prepare transfer letter. And so, till next month, while I resume síbẹ̀. Oh, thank you, ma. Ó ti ṣe mi bẹ́ẹ̀ ni pé kí n ti dé bẹ́ẹ̀ ni. All right. Thank you, ma. All right. Can I go now? You can go now, but make sure Mori mi kò tó lọlé. No problem. Right. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Alaboyún mẹ́ta ìpín ìdàpọ̀ ẹ̀ráyé. Èrò ibi kan yẹyẹ lọ́nà àti wáyé.
àgúnlẹ̀yàn níyàn ayé ń dààmú. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Aláboyún mẹ́ta ìpín dàpọ̀ ẹ̀ráyé. Èrò ibi kan yéye lọ́nà àti wáyé. Aboyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn pàdé. Aláboyún mẹ́ta ìpín dàpọ̀ ẹ̀ráyé. Èrò ibi kan yéye lọ́nà àti wáyé. Mo gbé tọkàn dé ẹ wá bá mi gbọ́ o. Ọ̀rẹ́ o. Táyẹ. Àgbà ìlú. Lọ púpọ̀. Okay. Mo ìwọ máa pè é lóòótọ́ ìjọba. Jaido. Báwo. Afa. Máa ń tra ìyá rẹ̀. Wá. Ṣé o mọ̀ pé o ládéhùn bó ti hun lẹ̀ ń kò mọ̀? Olóhùn bọ̀ lánàá mo dẹ̀ dúró títí mi rí ẹ. Má bínú sí mi, ṣé orí ìrìn mi àná yẹn gan ó ya èmi gan fún ara mi lẹ́nu. Ṣé ti yẹ ń sìn? Èmi àti Lady Malajo ṣeré jáde lánàá. Tọ́lání. Ta ló ń jẹ́ Tọ́lání? Ọ̀gá mi pọ̀. Wàá ṣeré. Ṣé fàájì ti ń ṣàn? Mo jẹ́rìí ẹ̀. Ìwọ ò mọ̀ jù yẹn lọ, fàájì ti ń ṣàn. Anyway, ó ṣe ẹ̀tọ́ ìgbọ̀n fún mi lánàá torí ó yà mí lẹ́nu gan. Oríṣiríṣi nǹkan ló kàn ń rà fún mi, gbé mi lọ ṣe shopping, gbé mi lọ ṣayé. Owó tó ná fún mi lánàá tí n bá ṣe estimate á fẹ́ tó 300,000 naira. 300,000? You don't mean it? Ọ̀rẹ́, wo, ṣé kí n má tàn? Bèbí yẹn ti yóò fẹ́ o. Ó ti yóò fẹ́ bígálì. Wo, the ball is now in your court. Gbogbo rìndìnrìndìn smẹ̀smẹ̀ tó ṣe kò bẹ́ mi lé o. Fún bèbí ní nǹkan tó fẹ́ náà. Fún nǹkan tó fẹ́. But ọ̀rọ̀ orí bí o ṣe ń sọ yìí, o ti kọjá nǹkan tó ń sọ yìí. Nítorí pé mo délé àwọn ọmọ mi Dérayọ̀ lánàá. Ohun tí mọ́mì ń bá mi sọ ni pé báwo la ṣe máa ṣe wedding. Gbogbo eléyìí tá à ń ṣe kò yé àwọn sí pé ká má fi nǹkan falẹ̀. Ṣé ibi tí màmá Dérayọ̀ ti ń bá mi sọ yẹn, ó ní mo wà máa sọ fún mi pé èèyàn kan yóò fẹ́ ibi ìfẹ́ ń pa èèyàn kan. Èmi ò rò pé mo rí ti èèyàn kan rò yàtọ̀ sí Dérayọ̀ pa ìbí mo ṣe wá. Jídé, kí ló ń sọ lẹ́nu tí ó dùn náà? Ìwọ ló mú nǹkan lè fún rẹ̀ náà. Kí ló difficult nu gbogbo nǹkan tó wà lẹ́yìn? Look, if I am to choose between Dérayọ̀ and Tọ́lání, I will choose Tọ́lání 10 times over. Ṣọ́rọ̀ mi yẹ, because wèrè ló máa rí ìgbádùn lẹ̀ tó máa ní orí ìyà ló ń fẹ́ kú sí náà. Tọ́lání ló máa mú. Jùmọ̀ kí nǹkan tó sọ wẹ́rẹ́ òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ máa fi ń dẹ̀dùn arinlẹ̀. Ẹni tẹ́ ti jọ ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kàn á jẹ́bọ̀ kan lọ pàdé èèyàn kan, ò bá jọkùnrin ò bá jobìnrin náà ló pàdé èèyàn kan tó ti wá ń ṣe little things kan fún ẹ̀wọ̀n kan bílẹ̀ pé o ti bọ́ sójú ayé àbó òun lọ́lọ́run rán sí ẹ̀. O èmi wọ́n bí mi ní ìdílé ibi tí wọ́n ti máa ń sọ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ti ń tọ̀yàn ni o. Ó dẹ̀ wà nú ayé mi, mo dẹ̀ máa ń rántí ẹ̀yìn, mi ò kí ń gbàgbé ọ̀la. Ṣé ti yẹn sìn? Mi ò lè ṣe o. Gbogbo nǹkan tí Tọ́lání ṣe fún mi lénìí, ó ń ṣe lọ́kàn ara tiẹ̀ bó ṣe wọ̀n ẹ̀. Àná fúnra rẹ̀ ò dé ẹ̀fà bá mi sọ pé òun fẹ́ fẹ́ mi. Dépò tí màá sọ pé mo fẹ́ gbé lọ báyìí pé mo fẹ́ fẹ́. Ọlọ́run ti fún mi lẹ́ni tí mo fẹ́ fẹ́. Ìwà tí Dérayọ̀ ti pẹ́ kí wá ní ìtumọ̀ yẹn? Ohun tí mò ń try láti sọ ni pé mi ò lè ṣe. Màmí, ó ṣe ẹ̀bẹ̀ tí àbúyá tí ń bá dọ́dọ̀ wọn, màá tún sọ lójú àwọn náà, màá jẹ́ kó wọ́n mọ̀ torí I'm confused. I'm totally confused. Torí gbogbo eléyìí tí wọn náà tún sọ òun sìn kò sí bó ṣe lè wò kórí náà ó tún mìyàn lọ́kàn mi. Màá sọ lójú màmí. Báyìí kí màmí tètè mọ̀ nǹkan tá a bá fẹ́ ṣe sí. Look, sorry, mọ́mì gangan náà ló máa jẹ́ lasting solution because mo jẹ́rìí màmá tí mo ní. Ọ̀nìrán lálẹ́ kọ́ tiẹ̀ sí. Wo ṣé jàre. Tètè lọ rí wọn as soon as possible. Jíjí kí lẹ ní létà lè fi pa mi. Wọ́n ló mọ̀ ọkùnrin fíríjì ń bẹ̀ anything tó bá rí àbí ṣé o jálejò ń bí. Ṣé ló ti ń bí ẹni? Wọ́n ló mọ̀.
àlejò yín tó ti yé yín bí wàá bì kan náà ọ̀ṣẹ́ ọmọ òkè kẹ́rà ọjọ́ ṣé kò ṣàṣeyàn nulẹ̀ ẹ ló mà ẹjọ́ ẹ ló mà má. kọ́ra wọn nílé jọ. Allahu Akbar. Ọ̀rọ̀ ńlá lè gbé kalẹ̀ yìí ìyá wa o. Ṣé ẹ rí ọmọ yín àtàwọn ọmọbìnrin méjèèjì tó wà nílẹ̀ yìí? Okùn kan náà ló so wọ́n pọ̀. Ìràwọ̀ kan, ògo kan náà làwọn mẹ́ẹ̀ẹ́ta jìjọ pín. Wọn sì gbọ́dọ̀ yára wọn fún ìṣẹ́jú kan. Àìjẹ́ bẹ́ẹ̀ inú wọn ò ní dùn dálẹ́ o. Ṣé ẹ rọ́mọ tí yín Babájídé òun dúró gẹ́gẹ́ bí iná? Ṣé ẹ wá rí ọmọbìnrin kejì tí ẹ ní wọ́n ti mọ́ra wọn ṣe díẹ̀ yẹn? Adéráyọ̀. Èyí ń Déráyọ̀, èyí ń dúró gẹ́gẹ́ bí Ògúnṣọ̀. Ṣé ẹ wá rí ọmọbìnrin kẹta èyí tí ṣe Tọ́lání lórúkọ? Tọ́lání ọ̀gá tiẹ̀, èyí ń wá dà gẹ́gẹ́ bí atẹ́gùn. Ṣé àwọn yẹn pé tá a bá ti da Ògúnṣọ̀ sínú náà tátẹ́gùn tó wá fẹ́ sí ṣe rí pé yóò máa jò gírígírí ni. Bọ́rọ̀ yìí ṣe rí gé lẹ́nu ìyá wa. Mo rò pọ́rọ̀ mi yé yín. Àgbọ́yé. Tó bá wá rí bẹ́ẹ̀ ṣíṣe kù sí yín lọ́wọ́. Irú pálapàla wo nìyẹn? Ṣé Jídé náà ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Nǹkan tó sọ fún mi nìyẹn màámi. Ọ̀dà kí ni ìwọ náà sọ fún? Mo sọ fún pé mi ò lè báyọ̀ fẹ́ ọkọ. Ẹ gbà mí. Ọ̀rọ̀ Jídé ti yé mi. Ọ̀rọ̀ Jídé ti yé mi. Ètékété àwọn ọkùnrin ló ń wò yẹn o. Jídé fẹ́ fẹ́ ó tún fẹ́ fẹ́ obìnrin mi ilé ẹ. Wo sórí gbólógbó pálapàla tó ń sọ yẹn èmi ò ní gbà fún o. Màá sọ fún pé ìranù gbáà ni. Torí pé ńgbà tí mo bí ẹ ìwọ nìkan ṣoṣo ni mo bí. Kádàrá ò dẹ̀ so mọ́yàn. Ẹ̀yin lásán báyìí. Kádàrá ò bá yàn pé jẹ ká ń bọ̀sibọ̀sí ọkọ. Irú kàtìkàtì wo nìyẹn náà? Táwọn ọkùnrin bá fẹ́ bẹ̀rẹ̀ ọgbọ́n àrékérekè nǹkan tó máa ń ṣe nìyẹn. Tó bá ti dọ̀la ìwọ sọ fún pé mo fẹ́ rí. Ṣé o ti gbọ́? Sọ fún pé mo fẹ́ rí. Pálapàla ọ̀rọ̀ àpàlà. Ọlá Elédùà ni mo jẹ́. Ọlá Elédùà ni mo jẹ́. Orí ti ṣàyàn mọ́ lọ́nà ti pẹ́. Ìṣẹ̀dá ló gbẹ̀rẹ̀ kọ́ mi lọ́nà tí ó jẹ́ ń dààmú jìnnà. Ọlá Ọlọ́run ni. Ọlá Elédùà ni mo jẹ́. Ọlá Elédùà ni mo jẹ́. Orí ti ṣàyàn mọ́ lọ́nà ti pẹ́. Ìṣẹ̀dá ló gbẹ̀rẹ̀ kọ́ mi lọ́nà tí ó jẹ́ ń dààmú jìnnà. Ọlá Ọlọ́run ni. Ẹ̀dá ènìyàn ṣeun tí ó fi kan láyé tó bá ronú òdì ni ó ronú sí. Èdùà tó dá wa ló ń rere sí wa. Ọlá Elédùà ni mo jẹ́. Ọlá Elédùà ni mo jẹ́. Tọ́lání. Orí ti Tọ́lání. ṣàwọn lọ́nà ti pẹ́. Ìṣẹ̀dá ló gbẹ̀rẹ̀ kọ́ mi lọ́nà tí ó jẹ́ ń dààmú jìnnà. Ọlá Ọlọ́run. Àtìgbà tó ti dé láti ibi iṣẹ́ ni mo ti ń ṣàkíyèsí ẹ̀ bó ṣe ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gan? Màámi, ṣe rántí ọ̀rọ̀ ọmọkùnrin kan tí mo sọ fún yín, tí mo sọ pé mi àti ẹjọ́ ń jáde wípé ìkan lára àwọn òṣìṣẹ́ mi ni. Mo rántí. Ọmọkùnrin yìí sọ̀rọ̀ kan fún mi ni. Ó dẹ̀ ń kàn mí lóminú. Kí ló sọ?
ó ní pé kóun tó pàdé mi ní òun àtọmọbìnrin kan tí ń ṣe wọléwọ̀de. Àmọ́ ńgbà tóun ti pàdé mi lóun ọwọ́ amọ́gbọ́ tóun lè dà sí mọ́ ló bá fi ọ̀rọ̀ yìí lọ màmá ẹ̀ ni màmá ẹ̀ wá mú lọ sọ́dọ̀ aláàfáà kan. Kàyéfì lọ̀rọ̀ tó bá bọ̀ lọ́dọ̀ àfáà. Kí làáfáà wí? Ṣé wọ́n sọ pé ò kì í ṣèyàwó ẹ̀ ni? Màámi, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn sì ṣe gbọ́ sétí. Ṣebí kò tí ì pẹ́ tèmi àtọmọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní jáde. Àfáà sọ wípé àyàfi kí ọmọkùnrin ìfẹ́ àwa obìnrin méjèèjì ni. Àfáà tún wá sọ wípé ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti gbà nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ akọ́ dàbí ọ̀rọ̀ ẹni tó kọ̀ wáyé lásán ni. Kí lorúkọ ọmọkùnrin náà? Babájídé ni. Kí lorúkọ obìnrin kejì? Déráyọ̀ ló porúkọ ẹ̀. Ọmọ ìlú wo lọmọkùnrin náà? Ọmọ ìlú wa náà ni. Ìlú wa ń bí? Bẹ́ẹ̀ ni mà. Màá fẹ́ rí ọmọkùnrin náà. Mo fẹ́ kó wá mú mi lọ sọ́dọ̀ àfáà. Gbọ́. Lójú ẹ̀ wà lọ jẹ́ wọn. Lójú ṣùgbọ́n. Orí bá mọ̀ pínlẹ̀ àti ọ̀gá oníṣàyẹ̀wò ara ẹ̀kọ́ tàbí ìbánáwó àdáni mọ́. Ọ̀la ìlú àdìmọ̀jẹ́. Ẹ̀yin ìyá wa méjèèjì, ìyá Adéráyọ̀ àti ìyá Babájídé, ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu ìyá wa àgbáyé o. Lóòótọ́ ọ̀rọ̀ náà wúwo púpọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ní tóbi títí káfọ̀bẹ̀ bò ó. Bí ìyá wa ti bẹ̀yìn lẹ́ẹ̀kan, èmi náà bẹ̀yìn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ àtẹ̀yìn àtàwọn ọmọ méjèèjì, ẹ jẹ́ ká fi yèdénú. Dáadáa wa ò ní bàjẹ́. Àmín. Ọlọ́run ò sì ní jẹ́ ká fáwọn ara bá ń tó dáa jẹ́. Bí mo ti wí lákọ̀ọ́kọ́, ṣe ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta a ò gbọ́dọ̀ yà wọ́n o, àfi tán bá fẹ́ra wọn o. Bọ́rọ̀ ti rí nu, abẹ ní nǹkan sọ ìyá wa. Ẹ jọ̀ọ́ bàbá mi, ẹ ní sọ̀rọ̀ tán gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ pátápátá Ọlọ́run lọ́wọ́ sí ni. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ kò sí nǹkan tá a lè ṣe sí i, ṣùgbọ́n mọ̀ pé nǹkan tẹ́ bá bọ́ Ọlọ́run sọ Ọlọ́run á gbọ́. Mo dẹ̀ mọ̀ pé àti rójútùú ọ̀rọ̀ yìí ọwọ́ yín náà ló wà, nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe òun ni kẹ́ ẹ sọ. Ìyá wa gbà. Àfà ẹ ṣé, ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán. Ṣé rí èmi ò ní nǹkan méjì tí mo fẹ́ sọjú pé ká kọ́kọ́ bi àwọn ọmọbìnrin méjèèjì tí wọ́n bá ti gbà ọ̀rọ̀ bù ṣe. Ṣé rí tèmi ni tèmi fẹ́ sọ sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí tóbi ká fọ̀bẹ bu ẹ̀nà náà láì sọ ẹ jẹ́ àgbà kádàrá ni bẹ́ẹ̀ dọ́ ọ̀bá mọ̀ gbà kádàrá yóò mọ̀ gbà kodoro. Ẹ gbọ́ bí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣe máa sọ ni wọ́n ní ká gbà fọ́ Ọlọ́run ní sinmi, ká gbà fọ́ Ọlọ́run ní sinmi, kádàrá ò ṣe kọ̀ láì gbà, ká gbà fọ́ Ọlọ́run ní sinmi. Nígbà tọ́rọ̀ rí bó ti rí ká gbà kádàrá ni ẹ̀gbọ́n tá a fà sọ ni wọ́n ní ẹnìkan iná ẹnìkan ogun sọ ẹnìkan atẹ́gùn tá ní ọ̀sà ìmọ̀pọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀ràn ra wọn lọ́wọ́ ni ẹ jẹ́ àgbà kádàrá ká má bàa gbà kodoro. Ẹ dákun ẹ máa bọ̀ orí mi gbé àyà mi gbà ilé wa dùn á dá a lọ́dọ̀ wa. Àbí báwo dé ṣé o lè gbà ní ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́. Máàmì wàhálà màrí, ṣé wàhálà òde máa ń kú? Ìkan gbin ìkan tàkà. Ojú ayé ni ojú ayé gbogbo wọn mọ̀ sí àwọn méjèèjì ó sí. Àwọn ni. Ẹ ṣeun
èmi ni mo ní mo fẹ́ rí yín. Ẹ wò ó nítorí ọ̀rọ̀ àwọn ọmọ wa ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí náà là ń sọ látàárọ̀ tílẹ̀ fi ṣúbà wá. Ẹ tá bá ní ká tó máa sọ kílẹ̀ tó fi mọ́ orí kan náà la máa dúró sí. Òun mo ṣe ní káwa yá ká wá síbí ká wá ṣe àṣàrò tó dáa. Ẹ wò ẹ jẹ́ kí n sòtọ̀rọ̀ fún yín ṣẹ́rọ̀ ọmọ tèmi kò lè bá àyàn pin ọkọ fẹ́ bàbá wulẹ̀ ń sọ kílẹ̀ tó fi mọ́ kò ṣeé ṣe ẹ̀yin lásán báyìí kò lè bá àyàn pin kò lè ṣeé ṣe ni mo mọ ọmọ tí mo bí mo dẹ̀ mọ nǹkan tí tó mú tọ̀run wá láti fún tiẹ̀ kò lè bá àyàn pin ọkọ fẹ́ o. Ìyá Adérayọ̀ ẹja ní sùúrù o torí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ti gba sùúrù ọ̀rọ̀ ìjọ kan wà gbọ̀ngbọ̀ngbọ̀n ní ọ̀yẹ́ nìkan kan lẹ̀ nù wa ó ń kálukú lọ́mọ tójú ẹ̀ rí lórí ọ̀rọ̀ yìí ẹwà tí ọdún tá a ti ń bá a bọ̀ ìyá lónìí ìyá lọ́la ẹja ní sùúrù ṣé ẹ rí ìyá yìí tá a bá ní ká wo ohun tó ṣe nú ayé wa rírí tá a rí ìṣe ló yẹ ká pò mọ́lẹ̀ káwọn èèyàn orí kí wọ́n mọ̀ dà mọ̀mọ́ ṣùgbọ́n ayé fẹ́lẹ́ ọlọ́mọdé èèyàn ò dáràn. Abẹ́ ni o. ìdí nù tá a fi ń wò ó ràn wọ́n wá jù àlọ́ lọ́jọ́ orí bó tiẹ̀ ṣèjọ́ kan ẹjẹ́ agbọ́n tó fẹ́ sọ ná bóyá a lè rí mú lò ọ̀yá o. Fẹ́kàn tẹ́lẹ̀ ọmọ tèmi náà gbà kò gbà ó tí ẹ bá rí ohun tó ń fojú mi rí lé ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ la rìn wáyé àwọn ọmọ wa pàápọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà rìn wá àwọn èèyàn burúkú náà so kádàrá yìí pọ̀ kọ́lọ̀ kó gbà á lọ́wọ́ wọn. Àmín àmín lórúkọ Jésù. ṣé bí bẹ́ẹ̀ náà bá wò mí ẹ rí i pé mo yàtọ̀ sí tìjọ́sí ìgbà àtijọ́ ti lọ. òótọ́ mà ní mo sì ń wò náà o mo ní kí n mọ yàrá sọ̀rọ̀ kọ́lu ẹ̀ mọ́dà láṣẹ jù ní o funfun lórí funfun lọ́rùn funfun lẹ́sẹ̀ ó ìyàtọ̀ ti dé bá a kò sí yún un mọ́ èyí ò ní pẹ́ tí. mo ti di onígbàgbọ́ gidi. kábíyèsí Elédùmarè. kódà kán tó la aago ilé ìjọsìn èmi náà máa kọ́kọ́ rí. ẹ ti dìyà àdúrà. kábíyèsí Elédùmarè ọmọ tóbi lọ́ba o. oní funfun tá à ń wí yìí ṣé bí nǹkan àbáláyé ni ṣé kì í jẹ ni oúnjẹ ẹ̀ kọ́ lọ́ọ̀ má jẹ́ ká ṣàgbákò àwọn tá à ń wí yìí ni bẹ́ẹ̀ pàdúrà tẹ́ bá ń ṣe ń bí àmì ìmí náà máa má ṣe sí i ṣe rí ìgbà tí wọ́n á rí bọ́rọ̀ yìí ṣe ń lọ èmi ti fọ̀rọ̀ lọ àwọn alàgbà wa ní church mo ṣọ̀nà náà ọ̀rọ̀ náà fún wọn wá jẹ́ kí n mọ̀ yìí pé kò sí bí nǹkan náà ṣe lè le tó tàdúrà ò ní ṣẹ́gun tẹ́ bá wá gbọ́n tá àáfà wí àáfà ní ohun táwọn rí pé káwọn méjèèjì obìnrin kan fẹ́ ọkùnrin pé òótọ́ ni o pé ṣùgbọ́n kò sí tàdúrà ṣe tì. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ àáfà wí bẹ́ẹ̀. àáfà sọ bẹ́ẹ̀. àtàláàfà àtòní ẹlẹ́sìn ìgbàgbọ́ ìkan náà ni kò sí tàdúrà ṣe tì. èmi fara mọ́ ọ torí pé lẹ́sìn tó ní gbàgbọ́ tí ìyá ìyàn láàyò ní ìsìn èmi náà mọ̀ ti yàn láàyò tójú mi kàn kò sí tọ́mọ mi ò pè mí tán lórí ọ̀rọ̀ yìí ládùúgbò wa ń gbọ́dọ̀ rìn kọjá lójú pópó báyìí torí pé ọmọ mi àjẹ́ oṣó kò sí tí ọ̀sọ́ mi dà tán wọ́n máa bú mi lábùrín ni. ọmọ tèmi náà sọ fún mi ó lé mi ni mò ń ṣe òun ó lóun wá para òun sí mi lọ́rùn. kọ́lọ́ wa jọ́rọ̀ ìyànjú délẹ̀ kí n lè lẹ́nu ọ̀rọ̀. kọ́lọ́ kó ṣàánú ni. àmín àmín. n tí mo wá fẹ́ kẹ́ ṣe tẹ́ bá délé ẹ bá mi bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan kẹ́ bá mi ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn èmi mọ̀ pé ọlọ́run á jẹ́ kó wọ̀ wọ́n lọ́kàn wọn á dẹ̀ gbà ọlọ́run á bá yanjú ẹ̀ oníkálukú á lè lọ lọ́tọ̀ọ̀tọ̀ láyé ẹ̀ àyànmọ́ tó ní ká kó gbé wáyé á lè lò ó. Olúwa ṣeun yóò ṣe ṣe bẹ́ẹ̀ Olúwa ṣeun yóò ṣe ṣe bẹ́ẹ̀ á láyọ̀ kalẹ̀ o inú wa ó dùn inú wa ó dùn. Jídé ṣé bákan ṣe máa wòre you better make a decision. ọ̀rẹ́ mò ń try mo kàn wá confused mi ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ni mo lè ṣe. o mọ nǹkan tó lè ṣe kí ló fẹ́ ṣe ju kó fẹ́ àwọn méjèèjì lọ. yes of course. kí ló mean. yes. kí n fẹ́ àwọn méjèèjì kí ló ń tẹ̀ láti sọ. ọ̀gbẹ́ni ọkùnrin yẹn sọ̀rọ̀ mi yẹ tó bá ti wà tó máa fi ṣọkọ àwọn méjèèjì kí ló dé. wọ́wọ́wọ́wọ́ ọ̀rẹ́ má tiẹ̀ mẹ́nu lọ síbẹ̀ rárá èmi fẹ́yàwó méjì ní èjì mi kò possible now. o lè fẹ́yàwó méjì ṣé wọ́n ni first person tó máa kọ́ fẹ́yàwó méjì ni. Ààrẹ Ọ̀nà Kakanfò Abíọ́lá kámàkí kámàyìn o lè fẹ́yàwó méjì.
mo rò pé o ò mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń pè ní ilé olórogún. Tí wọ́n bá sọ pé ilé olórogún ilé ogun gbáà ni wọ́n sọ. Tó bá wá sọ pé ọ̀rọ̀ ogun, ṣé bí mo ṣe kéré náà ni màá lọ fọwọ́ ara mi fa ogun wá sínú ayé mi tí mo dẹ̀ mọ̀ pé ogun ni mo fẹ́ lọ fà wá. So mo rẹ́dí láti jà wọ́ọ̀ màá dẹ̀ lọ pé wọ́ọ̀ wá sínú ayé mi. Ọ̀rẹ́ ò dé wá nǹkan míì sọ. Ayé àtijọ́ nìyẹn kò yẹ ayé àtijọ́ nìyẹn civilization ó ti ṣe kí ni ó ti yí gbogbo nǹkan padà you know and àwọn èèyàn dẹ̀ ti wá enlightened. Jẹ́ kí n sọ nǹkan tí o mọ̀ ń pa mi fún ẹ lẹ́nu. Bó ṣe ń wò mí ìyá mi ọmọ mẹ́ta ni wọ́n bí ó tèmi nìkan ló mọ̀. O ò lè mọ àwọn tó kù nítorí wọ́n ti kú. Kìdẹ́ ṣe pé wọ́n déédéé kú ilé olórogún ni wọ́n kú sí. Àwọn orogún ìyá tí wọ́n bí èmi gangan ló dẹ̀ pa wọ́n dànù. Tí ò bá jẹ́ pé Ọlọ́run lẹ́mìí tèmi lò àti irú àwọn èèyàn tí mò ń bá pàdé ń sìn tọ́lọ́run fẹ́ kí n mọ̀ ó possible kí mi náà ti kú dànù tó rán gbé mi sákòrò ń bẹ̀ ni. Wá jọ torí Ọlọ́run èmi tí mo mọ ìtàn gbésí ayé mi gangan ni mo sọ fún ẹ̀yin àti àwọn oríṣiríṣi nǹkan míì tí mò ń gbọ́n ta ṣé èmi fún ara mi ni màá tún wá lọ tí ọrùn ara mi ború nǹkan bẹ́ẹ̀ mo dé bá mi rò náà. ìyẹn ò mean anything ọ̀rọ̀ mi ò yẹ kò mean anything ètò ní gbogbo nǹkan ṣọ́rọ̀ mi yẹ ìwọ ló máa mọ bí ṣe máa tún ìdílé ẹ dáadáa láti ilẹ̀ and thank God àwọn ọmọ tá a sọ̀rọ̀ ń pẹ́ yìí wọ́n kàwé ṣọ́rọ̀ mi yẹ wọ́n kàwé wọn ò dẹ̀ dàbí àwọn ọmọ mi olórogún yẹn. I think you are not the best adviser ní case tí mo ń sọ̀rọ̀ pa ẹ̀ so tí mi ò bá fẹ́ bá yé ara mi jẹ́ ó bẹ́tà kí n lọ wábì kan tí máa rest sí ṣó ti yẹ tí máa ń gbọ́rọ̀ ẹ̀ lọ ó lè tún máa. ṣé torí ẹ̀ ló ṣe wá work out on me. Jídé ṣé ìyẹn lè wá níjẹ́ kó wọlé. èmi dẹ̀ lóyún máa gbọ́ láti ó máa lọ. Jídé Jídé sọ ọ́ fi mílẹ̀ lọ́nbí báyìí. So work out on me. Ara àwọn èèyàn máa kò tọ́ o. Okay, we shall see. Ẹ sọ fún Ọlọ́run àwọn ìránṣẹ́ yìí Olúwa ò gbogbo èdèkídè tí a ti lè fi dè wọ́n Olúwa kó máa já ẹ pé já ẹ bẹ́ẹ̀ tàgé gbàdúrà fún Olúwa já Olúwa já. Wọ́n ní ìlú ọjọ́ kò síbi tí ó yẹ ká bá rí ẹ̀kẹ́ ọkùnrin lóbìnrin ọkùnrin ní àgbàlagbà mi tó dúró àwọn ìránṣẹ́ yìí tó ní wọn ò ní ṣe rere tó ń dè wọ́n lókè tó ní wọn ò ní ṣe rere Olúwa ìdènà kó máa já kó máa já ẹ̀yọ̀ rẹ̀ já kó máa já ẹ̀yọ̀ rẹ̀ já kó máa já ẹ̀yọ̀ rẹ̀ já kó máa já ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbàlagbà ní tó ní wọn ò ní ṣe rere ọdún máa gbẹ̀mí ẹ̀ ọdún máa gbẹ̀mí ẹ̀ ọdún máa gbẹ̀mí ẹ̀ ọdún máa gbẹ̀mí ẹ̀ ìdè kó máa já ìdè kó máa já ìdè kó máa já. Ẹ dìde sára o. Ẹ ra ma ṣe rí bí ẹ ṣe ń wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti di àtúnbí nínú Olúwa gbogbo ogun tó wà ní ayé wọn láti ṣe àti ṣe láṣẹ wọlé bọ́n ṣe ṣe láyé wọ́n ṣe lóde ọ̀run bẹ́ẹ̀ ṣe wá ń wò wọ́n yìí kádàrá tẹni kankan kò di ẹni kankan lọ́wọ́ nu wọn mọ́ wọ́n á wá bọ́ síta wọ́n á bọ́ sínú ayé báyìí sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe rere oníkálukú á lọ lọ́rùn títí ẹ wá jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run hallelujah méjì tó ń rinlẹ̀ gidi ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa hallelujah 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 hallelujah
Kádúpẹ́ lọ.